Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show. The baby of Yorùbá nation, ṣàlàáfíà ni mo bá yín. Àkúbò jọjọ ṣe rí, àkúbò ṣe ń lọ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, àkúbò ṣe ń lọ. Àkúbò ṣe ń lọ. Ẹ jọ̀ọ́, èmi ò lọ́rọ̀ sọ. Èmi ti grab ẹ̀kọ́ tí máa kọ́. Mo ti ní ìmọ̀ kún ìmọ̀, mo ti ní òye kún òye. Kódà mo ti fi ìrírí ayé social media, mo ti fi cancel àwọn èèyàn. Wọ́n ti rí tí wọ́n gbá mú bẹ̀. Ayé yìí, ẹ jọ̀ọ́, please don't harass anybody, don't bully anybody, don't insult anybody. We are here to learn. We are here to learn. And we are here to make peace. We are not here to fight anybody. Please, nobody should harass anybody. Nobody should insult anybody. Nobody should bully anybody. I want a good comment. I don't want bad comments. Please, don't drop bad comments. God bless you. As you are watching me, as you are joining, ẹ má gbàgbé ìyá mi, bàbá mi, ẹ bá mi like, ẹ bá mi share program yìí. Ìrírí ayé tó lágbára. Ìrírí ayé àwòkọ́gbọ́n. Ìrírí ayé agbọ́mọ́ lè lọ pé ṣé nínú ayé iná ṣá? Ṣé lórí social media? Tó bá sọ wípé ogun tó ní agbára jù, ogun social media ni. Ẹ wá wo bó igun ọ̀hún ṣe wá lágbára tó. Nàìjíríà ló wà o. Because mi gbọ́ pé àwọn ọmọ Ghana wọ́n fira wọn pé tú lórí social media bí ti Nàìjíríà. Bó tún ṣe wá lágbára jù ní Nàìjíríà, ibo ló wá tó wá pín sí ilẹ̀ Yorùbá. Ibi tẹ́ máa ti mọ̀ wípé ògo àgbáyé làwọn ọmọ Yorùbá nìyẹn. Torí ẹni tó bá lógo ló máa lógo. Irọ́ Yorùbá lógo. Alógo tó dáa. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni kíni ìwàlá yẹn ṣe pọ̀. Mi gbọ́ pé àwọn Hausa ń dára báyìí lórí social media. Ó máa ṣe mí ní kàyéfì. Mi gbọ́ pé Yíbò, àwọn Yíbò, àìmọye Yíbò tó jẹ́ pé bloggers ni wọ́n. Àìmọye blogger Yíbò. Mi ò gbọ́ wele. Ó lágbára. Mo máa sọ fún yín wípé gbogbo èèyàn nìyá mi. Gbogbo àwọn speaker pátá àti wọ́n tó dé lẹ́yìn àti wọ́n tí mo bá lórí social media, ìyá mi ni yín. Àríkọ́ṣe rere sì ni gbogbo yín jẹ́ fún mi. Mo ń rí yín, mo ń kẹ́kọ̀ọ́. Lágbára Ọlọ́run ni wá gbogbo yín tí. Gbogbo yín pátápátá tẹ́ jẹ́ speaker lórí social media. Baby yín ni Lady K Ìfẹ́olúwa show. Baby yín ni àfi tẹ́ bá jọmọ Yorùbá. Ẹ rí mi níbi tí kò tí ń jọmọ Yorùbá. Torí wọ́n ṣe ìyá mi, wọ́n ṣe bàbá mi, wọ́n ṣe family mi. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá, you are all my family. Ẹ jẹ́ àjọ débẹ̀. Ẹ má gbàgbé láti subscribe o, kẹ́dẹ̀ bá wa like. Ẹ ṣáà bá mi like. Tó bá dẹ̀ wọ́n yẹ comment, ṣùgbọ́n ẹ má búyàn comment section. Ẹ kàn lè sọ opinion titi yín, ṣùgbọ́n kì í ṣe ti ìjà o. Mo fi Elédùmarè bẹ̀ ẹnu jọ́ mẹ́ta mi ráyè àti máa lọ wo comment kí n máa wo tàwọn tí mo máa delete. So ẹ má búyàn ẹjọ́, ẹ ní gbọ́mọgbé o. Ogun social media ò ní jà yín, kò ní jà àwọn ọmọ yín o. Ẹ ní forí gbógun ológun o. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín o. Gbogbo wọn nìyá mi, mi ò bá anybody jà. Mi ò kórìíra anybody. Gbogbo wọn ni fans mi. Gbogbo wọn ni favourite mi. Mi ò bá anybody jà. Mi ò bá yàn kankan jà. So ẹjọ́ ẹ má búyàn. Ẹjọ́ mo fi Elédùmarè bẹ̀ yín. Ẹ jẹ́ àjọ débẹ̀. Ọmọ ẹ̀ Àríkẹ́ PA Àríkẹ́ wá sọ fún mi pé kó gba fóònù lọ́wọ́ mi pé mo máa record gbogbo nǹkan tí mo bá tó bá ń sọ pé spy ni mí. So that day they seized my phone lọ́jọ́ yẹn. Wọ́n kọ́kọ́ check ẹ̀ pé ṣé mi ò máa record everything. So ọjọ́ yẹn she now seized my phone. Off camera she was not like Àríkẹ́ o wípé òun máa ṣe normal fún mi o wípé owó tí òun fẹ́ fún mi àti machine yẹn wípé anybody tó bá ti wá fún òun ní social media ni kí n máa bá òun wá fún wípé wọ́n máa add mi sínú group warriors. Wọ́n á sọ pé mo ti gbọ́ mà wípé kán ṣàbà mi ṣí page ó ní kí n má wọlé pé òun máa ṣí page nígbà tí mo bá fi máa dé ilé. So sọ wípé òun máa fún mi ní owó every month. Dóò kó sọ in particular iye tó máa fún mi ní every month. Ó ní òun máa fún mi lówó every month. Àwọn fans ẹ̀ náà pé wọ́n máa ṣe normal fún mi wípé kí n má wọlé pé òun máa settle mi. Mo dẹ̀ sọ wípé kò sí problem. But ó specify pé especially Ìyábọ̀ Òjó wípé kí n máa wá fún Ìyábọ̀ Òjó kí n máa wọ́n máa add mi sínú WhatsApp group. Mo sọ pé mo ti gbọ́. But àtọjọ́ tí mo ti délé mi ò ever for once
wá fún Ìyábọ̀ Òjó fún Lizzy rí. So mo wá di ọ̀tẹ̀ ní ìgbà tí Priscilla tó ṣe wedding tí mo post picture Ìyábọ̀ Òjó sí orí page tí mo sọ yí pé congratulations to you on your daughter's wedding, tí mo ṣàdúrà, tí mo tún post video wedding Priscilla náà. That was when she now sent me message pẹ̀lú fake account wípé ọ̀tá mi máa ṣorí burúkú ni àtàwọn ọmọ ẹ̀ torí kò kí ń ṣe mí. Sọjọ́ yẹn tó ṣe send messages sí mi pé ọ̀dàlẹ̀ ni wípé ọ̀tá mi máa ṣorí burúkú ni kìnnìkan. Ó tún send message náà sí mi ní WhatsApp náà pẹ̀lú another fake account, pẹ̀lú another WhatsApp line náà. WhatsApp line yẹn ó padà link mọ́ TikTok account kan tí mo rí, tí mo ti gbàgbé orúkọ TikTok account yẹn bọ̀. Picture ẹ̀ ni wọ́n fi ṣe profile TikTok account yẹn. Wọ́n fi ń ṣépè fún mi nínú profile pé èmi ọ̀dàlẹ̀ èmi kìnnìkan. Mo dẹ̀ sọ pé mi ò lè máa gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè fún yín. So since then àtìgbà yẹn ni wàhálà yẹn ló ti bẹ̀rẹ̀ ní àárín àwa méjèèjì tí àwọn jagunjagun tó ìgbà tí mo délé nígbà yẹn tó sọ pé wọ́n máa add mi sínú WhatsApp group yẹn, mo sọ pé mi ò fẹ́ WhatsApp group, pé mi ò join any WhatsApp group. So she promised me money pé tí mo bá ti ṣiṣẹ́ fún un. So nísìnyí the main problem ni pé iṣẹ́ wọ́n sọ pé kí n máa ṣe tí mi ò ṣe fún wọn, òun ló wá fa gbogbo wàhálà yẹn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní track mi, mo mọ̀ pé wọ́n ń track mi. So I told a date ọjọ́ tó máa pick me, I did a live video lórí Facebook pé wípé wọ́n ń track mi, pé mo dẹ̀ mọ̀ pé Lizzy ni ó ń track mi because every time ni location phone mi ló máa on. Different people náà ń pè mí, ẹlòmíì máa sọ yí pé àwọn wípé mo fáwọn ní nọ́mbà níbì kan kí n wá bá àwọn níbì kan, ẹlòmíì máa sọ yí pé àwọn fẹ́ gbéṣẹ́ fún mi. Mo dẹ̀ mọ̀ pé mi ò fún àwọn èèyàn ní nọ́mbà mi bẹ́ẹ̀ yẹn, so I knew Lizzy was the one doing the work. So a date ọjọ́ tó máa pick me, mo ṣe live video sọ fáwọn èèyàn wípé someone is trying to track me kìnnìkan pé if the person want to arrest me, wọ́n wá mú mi nílé lè fi ojú kòkòrò fi track mi síta. But sometimes ago a lady on TikTok she contacted me pé kí make sure pé mi ò lo fairly used phone no, because Lizzy came to her house to arrest her parents. Lizzy came to her house to arrest her parents. Wípé òun jí phone. Wípé bọ̀ òun ò bóun nílé, mọ́mì òun àti dáàdì òun ni wọ́n gbé lọ sí police station. Wípé ìgbà tán wá sọ pé láti wípé Lizzy Ajonrin ni ó wá gbé wọn. So the lady was not like anybody tí mo bá mọ̀ tó bá ń lo used phone pé kí n sọ fún ẹni. Àtìgbà yẹn ni mo ti máa make sure pé new phone ló wà lọ́wọ́ mi. So the day the police men came to my house to arrest me, what they told my neighbors ni wípé mo jí phone. Nǹkan tó ń sọ ní gbogbo àdúgbò mi nìyẹn fún neighbors mi náà wípé phone ni mo jí. So ìgbà tó ṣá gbé mi lọ, mo wà ní Ogun State ni wọ́n ti wá gbé mi, wọ́n wá gbé mi láti zone 2, wọ́n dẹ̀ wá pick mi ní Ogun State. Nǹkan tó sọ fún àwọn ará àdúgbò ni pé station Ogun State òun ni àwọn ń gbé mi lọ, not knowing pé zone 2 ni wọ́n ń gbé mi lọ. So ìgbà tí mo máa dé zone 2 kò tó bí 5 minutes tí wọ́n gbé mi wọ zone 2, òun ni former actress Lizzy Ajonrin àti ọkọ ẹ̀ àtọmọ ọkọ ẹ̀ òun ni wọ́n wọlé. So àwọn ọlọ́pàá yẹn sọ pé kí n kọ statement tí mo kọ, àwọn náà ń sọ nǹkan tí mo máa kọ fún mi. So mo yarí pé mi ò lè sọ you were not there when it happened. Statement nǹkan tó ṣẹlẹ̀ náà sọ pé ká kọ, ẹ̀yin kọ́ lẹ máa sọ nǹkan tí mo máa kọ fún mi. So ìyẹn kọ́kọ́ fa ìjà náà. So ìgbà tí mo ṣá kọ statement tí mo ṣe fẹ́ kọ statement yẹn, former actress Lizzy Ajonrin ó wá gbé etí sí ẹnu IPO yẹn, mi mọ̀ nǹkan tó sọ fún IPO yẹn wá sọ fẹ́mi wípé ó sọ yí pé èló ni òun rí lóṣù, mo máa multiply fún ẹ. Yí pé lẹ́yìn tí òun ti fún mi lówó iṣẹ́ tóun rán mi, yí pé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun. Mo pe neighbor mi kan náà nísìn tí mo tún lè pẹ́ni, ṣé kí n tún pẹ́ni yẹn during kọ̀lẹ́sìn kò ní ìtàgé. So yí pé iṣẹ́ tóun gbé fún mi pé mi ò ṣe iṣẹ́ yẹn fún òun, pé mi ò ṣiṣẹ́ fún òun. Mo wá sọ pé mi ò lè ṣiṣẹ́ fún. Ó ní èló ni mò ń rí lóṣù. Ìgbà yẹn lòun fún rẹ̀ wá come out pé èló ni òun rí lóṣù, èló ni worth ẹ, ó kàn fẹ́ kí n gbàgbé ẹ̀ sínú ẹ̀wọ̀n. Èèyàn tó wá pick mi nílé ó sọ pé mélòó irú ẹ̀ tá ti pick. That man said that. Ó ní mélòó irú ẹ̀ tá ti pick. Ó ní mélòó irú mi tí àwọn ti wá gbé ní ilé. So mo sọ pé kò sí problem. Lizzy wá sọ fáwọn people yẹn pé kí wọ́n gba phone mi o, wọ́n tẹ̀ ti seize phone láti lé pé kọ́ má fún mi ní phone o, pé kọ́ make sure pé mi ò lè contact anybody. They did not allow me to contact anybody, but I was able to post on social media because tí mo ṣe gbọ́ strange ohun nínú compound mi pé where's Abike,
mo mọ̀ pé social media náà ti máa ń pè mí lábìkẹ́. So for anyone to come to my compound láti dárúkọ Àbíkẹ́, mo mọ̀ pé èèyàn láti social media ni. So immediately ni mo ti post sórí social media pé I've been arrested. Mi ò tẹ̀ tí mo ẹni tó sọ pé kán wá gbé mi bọ̀, mo mọ̀ pé I don't have any issue with any other person aside former actress Lizzy Ajonrin. So ọjọ́ yẹn wá sọ pé come make sure, kò tí mọ̀ pé mo ti post anything sórí social media lọ́jọ́ yẹn. Ó ní come make sure pé mi ò lè contact anybody, mi ò lè bá anybody sọ̀rọ̀ yìí pé àfi tí mo bá gbà pé mo máa ṣiṣẹ́ fún un. Mo dẹ̀ sọ pé tó bá máa pa mí kán pa mí, mi ò lè ṣiṣẹ́ fún un. So ó wá ní case yẹn ti wà lọ́dọ̀ AIG already, wọ́n ní ká kọ́kọ́ lọ sọ́dọ̀ assistant, a lọ sọ́dọ̀ wọn. Ìgbà tí ó rojọ́ fẹ́ ẹni yẹn sọ pé kémi náà sọ títí tèmi. Ìgbà tí mo sọ̀rọ̀ ẹni yẹn sọ pé kò kí ń ṣe police case, pé ká níṣó lọ́dọ̀ ọ̀gá. Ìgbà tá dókè ní ọ̀dọ̀ AIG, àjọ lọ sọ́dọ̀ AIG. But nǹkan tó wá fọ́nì sí mi ni pé ìgbà tí Lizzy tó máa dọ́dọ̀ AIG, nǹkan tó sọ ni pé ọ̀gá sà, àwọn ọmọ gist lover tí mo sọ fún yín pé wọ́n máa ń scam mi yẹn, ìkan lára àwọn ọmọ gist lover yẹn ni mo ti mú wá, pé gist lover ti gba owó tó pọ̀ lọ́wọ́ mi, pé wọ́n máa ń blackmail òun lórí social media, wọ́n máa ń bully òun, wọ́n máa ń ṣe a lot of things, pé oyún 3 lòun ti lose sí ọwọ́ àwa, pé ọmọ 3 lòun ti pàdánù. Ó ṣá sọ a lot of things, wọ́n ti bà business òun jẹ́, wọ́n ti bà ayé òun jẹ́, pé ìkan nínú wọn ni ọwọ́ wọn ni ó báyìí. AIG wá sọ pé kí n sọ̀rọ̀, mo wá sọ pé sà, mo sọ pé gist lover mi ò mọ ẹni tí ó ń jẹ́ gist lover. Mo ní and about kéèyàn máa ṣiṣẹ́ fún yàn, mo ní she was the one that even told me to be working for her, to be bullying people. Mo ní she arrested me because I did not bully anyone for her. Mo ní that was why she arrested me. Ọ̀gá wa sọ pé ọ̀rọ̀ yìí ò kí. Mo tún sọ fún AIG yẹn pé and about the WhatsApp group, Lizzy Ajonrin fún rẹ̀ òun ló kó WhatsApp group jọ. Even ọ̀gá, if you want the evidence of the WhatsApp group, evidence wà. Mo láwọn èèyàn tó wà nínú WhatsApp group tó máa screenshot conversation WhatsApp group kan tó máa screenshot ẹ̀ jáde. Ibẹ̀ ló ti sáré dìde mọ́ mi nínú ọ̀dọ̀ AIG. So AIG wá sọ pé kí ló kàn mí, okay, kí ni èmi ń dá sí ọ̀rọ̀ Lizzy sí. Mo wá sọ pé sir, I'm a single mom. Ipe mo bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ Lizzy ní years back nígbà tí ó gba ọkọ tí ó ń fẹ́ yìí. Ipe ìyálé ẹni tí máa yìí tó kọ́kọ́ fẹ́, Lizzy arrested her, transferred her to Abuja, freeze her account and did a lot of things to her. Money up till this moment, she's still bullying that woman on social media. Money ibẹ̀ ni gbogbo every other obìnrin ti sọ pé ó ti gbọ́ ọkọ ẹ̀, ṣó tún fẹ́ pa ni. Mo ní nǹkan tó jẹ́ kí everybody kan bẹ̀rẹ̀ sí ní yọ ẹnu sí ọ̀rọ̀ ẹ̀ nìyẹn pé okay, you snatch her husband already, ṣó tún fẹ́ pa ni. Ó sọ pé kó lè sá, ó sá. Ó tún ní kó fi tọwọ́ ẹ̀ sílẹ̀, ó fi tọwọ́ ẹ̀ sílẹ̀, ṣé ó tún fẹ́ pa ni. AIG wá sọ pé ẹ lọ settle ẹ̀, pé kò kí n ṣe ọ̀rọ̀ police, pé case tí àwọn wá kọ́ ni ele. Lizzy wá sọ pé sir, they bullied me a lot, they've scammed me a lot, they've collected a lot of money from me, even their boss. Ipe tí wọ́n bá mú èmi dáadáa, gist lover máa jáde. Ipe even their boss, gist lover, has collected huge amount of money from me. Ipe tí wọ́n bá mú mi dáadáa, gist lover máa jáde pé sir, I want to go to court. AIG dẹ̀ sọ pé kò sí problem, consent wípé tó bá ṣe pé court náà ni ó fẹ́. AIG wá sọ pé ká máa lọ. So àárọ̀ ọjọ́ kejì ní wọ́n wá pè mí jáde nínú cell, mo sùn nínú cell zone 2 mojú. Ní wọ́n wá pè mí nínú cell pé kí n wá lọ sí wípé court yá. Ọjọ́ yẹn náà wọn ò tí ì jẹ́ kí n make any call lọ́jọ́ tá a wà níwájú AIG yẹn. So tá a ṣe fẹ́ jáde, mo wá sọ pé sir, I've not been allowed to contact anyone outside. Ipe wọ́n seize phone mi, they didn't allow me to call any of my family member. Láti ẹ̀ ti mọ̀ wípé I've been arrested. AIG was not like, kí ló dé tẹ́ máa arrest èèyàn tí ẹ̀ ní jẹ́ kó pé family, give her a phone, let her call. Wọ́n wá sọ pé okay sir, káwọn wá fún mi ní phone. So ìgbà tá a dé sàlẹ̀ padà wọ́n fún mi ní phone. They now said that only going to allow me to call one person. One call náà sọ pé àwọn máa jẹ́ kí n make. So mi ò mẹ́ni tí mo máa pè, mo rò pé ta ni mo máa pè, one call wo ló lè ṣiṣẹ́ tí mo máa pè. So that was why I now tested mega testimony. Ipe mega Lizzy ló arrest me, so that people will know that Lizzy ni ó arrest me. Pé please let me tell people pé Lizzy ni ó arrest me. So tí mo ṣe wá sọ fún mega ní ẹsẹ̀kẹsẹ̀ náà dẹ̀ tún ti já fóònù yẹn gbà lọ́wọ́ mi. They didn't allow me to, but tó ṣe fẹ́ jagbà mo wá sáré lock fóònù mi yẹn. Ìgbà tó wá dọjọ́ kejì tó ń gbé mi jáde sínú cell, tó ń gbé mi jáde pé ká máa lọ sí court. Mo ní let me call my family member, let me call someone that can get me a lawyer.
wọn ò gbà kí n call anybody. But àwọn tó wà níta, àwọn ọ̀rẹ́ mi níta, wọ́n ti ń try láti contact different people. And God so good, boss lady náà wọ́n padà gbọ́ sí eventually. Ìbá bóyá ibẹ̀ ni mi ò bá kò tẹ́ kí n ṣe bóyá mi ò bá jẹrà síbẹ̀ if not for boss lady. Ọlọ́run kó bá mi kẹ́ wọn. So tá ṣe wá lọ sí court, àwọn ọlọ́pàá yẹn Lizzy wá pe àwọn ọlọ́pàá yẹn wọ́n wá park àti wà nínú mọ́tò ọ̀rẹ́ tó ń gbé mi lọ sí court àti kúrò nínú police station. They now park níbi car park kan tó wà níbi ẹgbẹ́ zone 2 láti kọjá zone 2 car park yẹn wà níbẹ̀. Lizzy ó park sínú car park yẹn, ó wá sọ pé kán mú mi wá, wọ́n mú mi lọ sọ́dọ̀ ẹ̀, ó wà nínú mọ́tò. Kí ló máa ń gbé àwọn pípì yẹn náà IPO mi wá sọ, ó wá ná fóònù sí mi, mo wá ní kí ni kí n fi ṣe, mo wá ní ṣé kí n call ni, ó wá sọ pé rárá unlock it, mo wá ní for what, ó ní Lizzy bẹ́ẹ̀ check ẹ̀, mo wá ní never, mo ní I've already been charged to court, so ní any business pẹ̀lú fóònù mi mọ́, wọ́n ní exhibit ní fóònù mi, mo ní even if my phone is an exhibit, Lizzy kọ́ ni èèyàn tó máa check fóònù mi tí fóònù mi tó bá jẹ́ exhibit. Is it that let's go to court or we go back to the station? Ìkan nínú méjèèjì. Àwọn IPO yẹn lọ́jọ́ yẹn Lizzy náà sọ pé òun máa nà mí ní ọjọ́ tá wà nínú station yẹn. Àwọn IPO yẹn náà lọ́jọ́ yẹn wọ́n ní àwọn máa nà mí kíníkan mo sọ pé no problem, anything tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe, but this phone I'm not going to open it. So tasha ṣe dé court nìyẹn. Still náà ní court wọn ò jẹ́ kí n call anybody, they didn't allow me to call anyone. But God so good, 2 of my friends were able to join me in court that day. Bó ṣe rí pé tó ṣe ti rí news yẹn lórí social media pé mo wà ní court, not ṣe ti make different contacts láti mọ court tí mo wà. Ọ̀nà ṣe lè meet mi ní court. Torí court wọ́n gbé mi wá gan mi ò mọ orúkọ ẹ̀ mi mọ bíbà. Náà ṣe lè bá mi ní court. So later on inú ọjọ́ yẹn ni wọ́n gbé mi lọ sí Kirikiri. Ọ̀sán ọjọ́ yẹn àwọn charge and bail lawyer tí mo rí ní ìta court lọ́jọ́ yẹn, ó ní mo sọ pé kí wọ́n stand fún mi. So àwọn charge and bail lawyer yẹn lọ́jọ́ yẹn wọ́n stand fún mi ní inú court, wọ́n dẹ̀ fún mi ní bail, wọ́n grant mi ní bail. Magistrate yẹn lọ́jọ́ yẹn wọ́n grant mi ní bail, kí n sọ iye bail yẹn náà ni. Wọ́n grant mi ní bail 100,000 naira pẹ̀lú 2 shorties pẹ̀lú NIN. So àwọn lawyer yẹn wọ́n sọ pé àwọn máa gba 500,000 wọ́n ti kọ́kọ́ yarí sí, but later wọ́n padà gba 300,000 naira. So ìgbà tó ń gba 300,000 yẹn, I was expecting the bail to be perfected that day pé kọ́kọ́ sáré sanwó fáwọn shorty, sanwó everything. Àwọn lawyer yẹn wá sọ pé kí n máa lọ kí n máa wọlé, wọ́n máa mú ìwé wá bá mi ní Kirikiri lọ́jọ́ yẹn. Àfi tí mo dẹ̀ ṣe di ọjọ́ kejì. Ìgbà tó dọjọ́ kejì tí mo kọ́ láti inú Kirikiri kọ̀ sí mo ṣe fẹ́ wọnú Kirikiri lọ́jọ́ yẹn, mo sáré kọ nọ́mbà àwọn ọ̀rẹ́ mi tó wà yẹn, mo kọ nọ́mbà wọn síta. So tí mo ṣe pé láti inú Kirikiri pé ẹ̀lú alpha báwo ni mo sọ pé ẹnu ẹ̀ lá máa yí wa kíníkan. Meanwhile magistrate yẹn Thursday Friday nìkan ni wọ́n máa ń ṣiṣẹ́, wọn kì í ṣiṣẹ́ ní every other days. So ìgbà tó dẹ̀ di ọjọ́ ó dẹ̀ pé Saturday ni mo wá gbọ́ yí pé boss lady wọ́n ti bá mi step in títorí àwọn lọ́ọ̀yà yẹn eventually àrí pé fraud ni wọ́n, they are not even doing anything, wọn ò ṣiṣẹ́ kankan lórí ẹ̀, wọn ò ṣe anything. So ìgbà tí boss lady tó wá step in, ìgbà yẹn lọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá, mo ti kọ́kọ́ ń gbẹ nínú Kirikiri, mo ti ń ronú, but tí mo ṣe gbọ́ pé boss lady wọ́n ti step in seriously, ọkàn mi kọ́kọ́ balẹ̀ pé mo máa bọ̀. So bail yẹn tí mo ṣe jáde ní Kirikiri, everything boss lady ni wọ́n handle everything. I don't know how she did it, but she did everything. You guys please enjoy bá mi dúpẹ́ lọ́wọ́ boss lady. Ìpè nǹkan tó ń mí nínú nǹkan wọn, èyí tí kò mí, ìtọ́ ti ní ìtí wọn ò tí ì ní gbogbo ẹ̀ Ọlọ́run ò ní bàjẹ́. Gbogbo nǹkan tó ń rò lọ́kàn báyìí sí rere, Ọlọ́run ó máa ṣe fún wọn. Wẹ́rẹ́ bẹ́ẹ̀ òun la máa gbọ́. Tẹ́nìkan kò ṣe kí n fi abẹ gbẹ̀bí ewúrẹ́ tí mo ṣe kí n fi abẹ gbẹ̀bí àgùntàn. Wẹ́rẹ́ báyìí la máa gbọ́. Boss lady báyìí tó bá ṣe forúkọ ìkúnlẹ̀ báyìí ló máa fi tòsí dìde, wọn ò ní dòkú òjijì. Ọmọ aráyé báyìí kò ní há wọn mọ́ inú àhámọ́. Wọn ò ní rí nǹkan gbé sọnù báyìí tí kò ṣe ibu ọmọ. Ọláwọn tó ti wá ń rewájú tẹ́lẹ̀ àti nísìn, ọláwọn ò ní rẹ̀yìn.
wọn ò ní fowó pìtàn, wọn ò ní dolówó àná. Orí tó wá máa ṣe tó máa wù wọ́n lọ́wọ́, Ọlọ́run ní jẹ́ kó ya ọ̀nà iwájú wọn rárá. Ọlá wọn ó máa lé àlékún. Tá bá wá rí olórí burúkú kankan tó wá ń robi sí boss lady, tó ń wòye pé kí nǹkan burúkú kó ṣe wọ́n, àbí kí wọ́n fọlá pìtàn, àbí kí ẹni nǹkan burúkú kó tiẹ̀ wá sí sàkání wọn rárá. Ẹni náà báyìí, ilé ẹ̀ báyìí, ohun burúkú á máa jábọ̀ ohun burúkú ni, ohun burúkú á máa jábọ̀ ohun burúkú. Ẹni tó bá kàn ti ẹ̀rọ lọ́kàn gan kó má ti sọ jáde pé ká burú kó dé bá boss lady, ẹni yẹn la burú ló máa dé bá. Ẹni yẹn la burú ló máa dé bá. Ọwọ́ ayé ò ní ká wọn, ọwọ́ ọ̀tọ̀ wọn ní fa boss lady. Ẹ jẹ́ kí wá kí boss lady bẹ̀rẹ̀ kí boss lady. Thank you so much, ma. You're a mother. Mi tẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ torí tí mo bá tún ní kí n ṣàdúrà yìí mo máa jẹ́. You're a mother. Mo ti fún boss lady rí o, bọ̀ ẹ wò yẹn mọ́ mi lára. I really appreciate you. Thank you, ma. Ẹ jẹ́ kí n kúnlẹ̀. Thank you, ma. Orí ìkúnlẹ̀ ni wà boss lady. Ẹ wò ojú òní tí yìí. Sí ti jẹ̀dímọ́, kò sí ti diabetes mọ́, agomo manpower, ajẹ́bidọ́ tó confam tó máa jẹ́ kẹ́ lè perform dáadáa, kẹ́ lè last long lórí obìnrin tí kò ní sí pé ẹ sáré gòkè ẹ sáré bọ́lẹ̀. Àtàrúgbó àti yọ̀ǹgí gbogbo wọn lọ́nà. Mi ìfẹ́ polówó púpọ̀, mi ìfẹ́ kí program wò. Lẹ́yìn yẹn fàǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá ní àwọn àdójúkọ lóríṣiríṣi tí ẹ ń dojúkọ, tí ẹ wá nídìí àwọn nǹkan ètò àdúrà tí ẹ lè lò. Bí torí pé kí ni kì í ṣe ogun Fúlàní nìkan lógun, òṣèré ogun ìdílé tó ń bá ẹlòmíì pò ó jogun Fúlàní lọ. Ṣebí Fúlàní apáyàn lẹ́sẹ̀kẹsẹ̀ á ní òmò lọ, ogun ìdílé apáyàn sáyé. Èèyàn á máa la wàhálà kọjá, èèyàn á máa rí dààmú, èèyàn á máa rí ìfòòró, èèyàn á wà nínú ìpọ́njú. Òun lọ rogun Nàìjíríà, òun lọ rogun ìdílé, sorry ẹ má bínú o, òun lọ rogun ìdílé. So fún àǹfààní gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ni mo ṣe sọ ilé pé ẹ má wòra yín níran, ẹ má bínú mẹ́sẹ̀jì, àwọn mẹ́sẹ̀jì kan wọlé ni. Ẹ má wòra yín níran, ẹ tọ́jú ara yín. Fún èyí tẹ́ bá wá nídìí àwọn nǹkan àdúrà tí ẹ lè lò lọ́lọ́kan òjọ̀kan, àwọn nǹkan ìṣẹ́gun, àánú, àtúndé, back to sender, arọ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn nǹkan ìṣẹ́gun, anything you can use. Ìbádẹ́ jẹ́ ti tàánú náà ni, anything spiritual tí ẹ bá need, anything spiritual tí ẹ bá need. Àdúrà ló ń gba agbára kọ́ o. Fúlàní gan dira, ẹ̀yin gan ẹ dira nínú Jésù. Bẹ́ẹ̀ ni ẹ dira ní inú Jésù. Kò sọ́nà téèyàn lè gbà fi dira, torí ẹ̀ lọ́lọ́run ṣe kẹ́ wa. Àwa tó jẹ́ wípé Jésù là ń sìn, Ọlọ́run ṣe kí ni? Ó gbé wá fún wa. Àwọn tó jẹ́ mùsùlùmí ó gbé tiwọn fún wọn, àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ó gbé fún wọn. Ṣé wá rí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta èèyàn lè gbà láti fi dira? Má fi ṣèkà nìkan ní ti tèmi, fi dira, fi ṣe kí ni? Fi ṣàánú ayé. Ẹlòmíì gan ó ń fi ìmọ́lẹ̀, ó fi tafà sínú ìmọ́lẹ̀. Ẹlòmíì tó jẹ́ kírísítẹ́nì ń ṣe kírísítẹ́nì, ó ń gbógun ti kírísítẹ́nì ẹgbẹ́. So kò sọ́nà tí ogun ò lè gbà wọlé. Lórúkọ Jésù àní rógun, lórúkọ Jésù àní rí wàhálà, lórúkọ Jésù àní rí dààmú, lórúkọ Jésù kólókóló ayé ò ní lù fún wa jó. Ayé ò ní béèrè pé bọ́lá Ọlọ́run wà. Àwa ní sin Ọlọ́run gba èrè ìtìjú lórúkọ Jésù. Fún àǹfààní èyí tẹ́ bá láwọn nǹkan ìdojúkọ, ìdojúkọ, anything tẹ́dẹ̀ wípé yes àdúrà ló lè ṣe, ẹ pè mí. Spiritual items tẹ́ lè lò ó wà available. Ogun tó ń bá yín fẹ́ra, tó ń bá yín wọ́ọ̀dì mọ́jà, ogun tó jẹ́ kẹ́ máa lálàkàlà, ogun tó jẹ́ kẹ́ máa má mú bọ́, ogun tó jẹ́ káyé máa kórìíra yín, tó jẹ́ kẹ́ ṣiṣẹ́ bí aláìmọ́ṣe, tó lé olóore jìnnà sí yín. Ẹlòmíì ọkọ̀ ṣáà lé olóore jìnnà sí nítorí pé kí ni? Wọn ò fẹ́ kó ga nínú ayé, wọn ò fẹ́ kó rògolo. Olóore ló ń lé jìnnà sí. Anywhere tó bá ti ní ìfẹ́ fìrìfìrì báyìí, things máa change ni. Àbí kó ṣe kí ni? Kó máa má mú bọ́ oore, àbí kó ṣàmárí ìjákulẹ̀ ṣáá. Ológo ló máa ní ogun. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní one or two things tẹ́ ẹ face, ẹ ríra yín ní wípé yes ògo ńlá nìyí. Tí ẹ bá lógo ẹ ní ogun. Ó wá kù sọ́wọ́ yín láti ṣiṣẹ́ tọ ògo yẹn kó ba lè bú jáde, kó lè wúlò fún ẹ̀yin àti àrọ́mọdọ́mọ yín, kẹ́ lè gbádùn ayé. Ayé dùn o. Ẹni bá láyé ò dùn ẹ sọ pé kó gbẹnu sọ ayé ìdùn, kẹ́ bá lè gbádùn ayé, kẹ́dẹ̀ tún lọ gbádùn ìjọba Ọlọ́run. Kì í ṣe kẹ́ gbádùn ayé kẹ́ sọ̀jọba Ọlọ́run. Ẹ má sọ̀jọba Ọlọ́run lò, ẹ rìn lọ́nà tó tọ́ tó yẹ. Ṣẹ́rílẹ̀ ayé ìbíntì ni, ọ̀run ló jà jù, ọ̀run ló jà jù. Ibi tẹ́nikẹ́ni kì í ti kú, ibi tí kò sí sí pé ajé sáré lọ́wọ́ tó ń ṣe bẹ́ẹ̀ kí n padà wá. Ayé asáré wà wò ni tó ń ṣe bẹ́ẹ̀. Tá bá ná ọjà yẹn títí kọ́ lọ jẹ́ ká dàgbà, ká dògbò, ká má kú rèwerèwe, ká má bá wọn nájà wàràwàrà.
a máa padà síbi tákùn ní ti kú mọ́. Kọ́lọ́run wá jọ̀ọ́ kó má jà bá wọn nájà wàràwàrà nínú ayé. Mo dẹ̀ gbàládùra pé àtèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K Ìfẹ́ Olúwa show ní bá wọn wáyé wá nájà wàràwàrà. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín síta. Ẹ má bínú pé mo polówó ọjà níbi bíbáyìí. Online náà la ti ń tajà àti ní ṣọ́ọ̀bù kan náà kó ṣe ṣọ́ọ̀bù ni. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn wig lọ́lọ́kan òjọ̀kan náà ó wà available. Àwọn aṣọ nínú arrival mi ó tuntun ti dé. Ẹ pè mí, ẹ wá bá mi rajà. Bákan náà dẹ̀lẹ́yìn tẹ́ bá fẹ́ ra àwọn jewelries, àwọn fáfáì jewelries ó wà available. Ojú òní ti wà pé ní wá ayé tí ẹ ṣeun gan. Ẹ bá mi subscribe sí YouTube channel mi kẹ́tọ̀ notification bell. Ire o.